ọmọ yẹn ní problem ó ní lọ́wọ́ ṣe tó charge percent tó charge dollar percent tó dẹ́ pé òun gba $200 percent. reason tí èmi fi sọ pé ká lò ní wípé gbogbo àwọn online marketer ni wọ́n ní artist tiwọn bí àpáta ṣe wà ó ní artist tiẹ̀ bí corporate ṣe wà ó ní artist ti tọ̀dọ̀ tiẹ̀ artist ti tèmi fẹ́ kẹ́ lò ní Abisola Akẹ́jù torí òun ló ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí ok ṣé o fẹ́ jẹ́ kí n jẹ gbèsè ni. ọmọ wa fún wa ní problem sa ṣé mo tó gbà Sadima létí. ó rùdù ní náà. yìí Sadima. ó rùdù ló ṣe treat fọ́kọ̀pẹ̀ náà. crew. tó bá ti mọ̀ wípé ò lo Abisola jọ tẹlifóònù àìtí lọ fà. Sir, mo ní suggestion kan ilé náà ó máa pay wa ó tún máa pay mi ó máa pay ẹ̀yin náà. kí ni. ẹ jẹ́ ká lo Tọ́pẹ́ Ṣọ́lájà upcoming ni ṣùgbọ́n tẹ bá rí acting yẹn jiná acting yẹn mẹ́ acting tó mi tọrọ acting ni ẹ sà ẹ jẹ́ ká lo so tá bá lo tí bá yẹ pé lídùú lẹ́fẹ́ a máa lo Tọ́pẹ́ Ṣọ́lájà yẹn upcoming yẹn sí lídùú àwọn Àníkẹ́ àti Dámilọ́lọ́ ni a máa fi wọ́n gba lẹ́gbẹ̀ẹ́ tó bá bọ̀ gbọ́ ẹ̀jẹ̀ pátápátá bọ̀bọ̀ ìyá wèrè tó wà ní kínní tó yẹ pé òun náà wèrè ní blogger ni ṣùgbọ́n ó ti ṣe èrè náà Lizzy Anjorin. sori cinema job tí mò ń plan pẹ̀lú ẹ̀mí ní gbé fún ẹ mọ́ àdé tó o bá ti lè ṣe léyìí mo ní pé kó o tẹ rìfọ́ọ̀nù sí máa gbé fún Kíkà Fọláyan àbí kí n pe Adébáyọ̀ Tìjání. ebi tẹ́ ń sọ yìí ó dùn àwọn yẹn sinimá náà ń ṣe YouTube lélẹ́yìí ṣáà mọ nǹkan tá à ń wí àwa náà ti wà lẹ́nu iṣẹ́ ìtìpẹ́ àti báwọn Òkìkí àti báwọn Àpáta ti ṣe rí àti báwọn corporate ti ṣe rí Libra àti báwọn ṣiṣẹ́ náà rí but gbogbo kiri náà la máa yọ síra wọn. kí ló fẹ́ fún wa tí Tọ́pẹ́ ò lè fún wa. jọ oníkálukú ló ní ìgbà tí àkókò tiẹ̀. ẹ jẹ́ ká ló Lizzy Anjorin kí ṣe ilé rìn. má tí lo Lizzy Anjorin torí mi tí ì fẹ́ rìn. ẹ wà ní rìn lọ. jọ tí ò bá sí ní Naija kó sọ wípé kì í san owó tíkẹ́ẹ̀tì tram com máa san. ẹ sà ẹ jẹ́ ká lo Tọ́pẹ́ Ṣọ́lájà. tó bá lo Tọ́pẹ́ Ṣọ́lájà ó máa dìjà wa. ẹ ó dẹ̀ máa làjà wa. wọn ò ní ríjà wa la o tó fẹ́ kí n á dòwó. ẹ á di 3 million. kó jẹ́ 8 million. dàrẹ́tọ̀ òmò ni o mi kò sí wàhálà mi sọ pé kì í ṣe YouTube bọ̀ tí o mọ̀ bí o tí n bá fi lè há di 3 million tó wé yẹn jẹ́ 8 million tí kẹ́ yóò bá play lead nínú iṣẹ́ yẹn báwo lè wà dá mi sọ ní. jẹ́ kí n pe àwọn sí wàhálà. kí ni mo kóra mi sí gangan sí báwo ni mo di mánà tí mo kí mo ti yọ ọ́ ní owó mo ti sanwó lé náà. PM